Mo kí gbogbo wa kú dédé àsìkò yìí. Mo kí wa kú àtàárọ̀ àkúṣẹ́ ètò ní o. Elédùmarè yóò dégbìyànjú aládé àti jẹ́ wa àti mú wa lóòní jó bá nírádé. Ọlọ́run bá sì rèé yóò bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà yóò bá wa tún ṣe. Gbogbo ibi tí bàtà ti ń ta kó wa ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ Ọlọ́run bá rèé yóò bá bu òróró ìtura síbẹ̀. Torí pé kò sí ẹ̀dá kan tó jẹ́ pé tó bá ti wà nú ayé yóò lóun ò ní tóun béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run wà láàbọ̀lọ́ ọba ṣe tóbi tó jẹ́ pé bí Yorùbá bá béèrè yóò dá lóhùn, bí Ìgbò bá béèrè yóò dá lóhùn, bí àwọn Haúsá bá béèrè yóò dá lóhùn, bí àwọn aláwọ̀ fún bá pe Ọlọ́run ọba ń dá wọn lóhùn. Níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n ti jẹ́ ẹ̀dá alààyè tí wọ́n ti wà nú ayé, gbogbo ohun tí èmi àti yín tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run ó ṣe fẹ́mi àti yín o. Ọlọ́run wọlá bó ṣe tóbi tó Ọlọ́run ò ní tú ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí. Ọlọ́run wọlá apá ṣìírí Ọlọ́run ọba kò tú rí. Ọlọ́run ò ní tú èmi àti yín kò ní tú wa láṣìírí. Ìmọ̀ràn ni mo fẹ́ gbára wa ní ṣókí láì ní gbára lákòókò. Ìkànnì Ẹ̀yà Yorùbá TV náà lẹ tí wò wá. Àdúàgbà Olúwatóyìn Bàbágboyà olórúkọ mi. Gẹ́gẹ́ mo ṣe sọ, kò sí ẹnìkan tí ó wà nú ayé yìí àfẹn tó bá yẹ pé kò bá ní làákàyè tó jẹ́ pé wáyà A rẹ̀ ti ta pọ̀ mọ́ ti bí. Mo kí bàbá mi Tèmi Ọlá Ògún, mo kí bàbá mi Aminu Gideon ẹ̀ka sàn àkó àtàrà kúṣẹ́ tòní kò ní bàjẹ́ fún yín. Ẹ bá ń ṣí àrẹ dákun, ẹ bá ń ṣí àrẹ torí pé tá a bá wo tí ń ṣẹlẹ̀ tá a bá gbọ́ròyìn ẹ̀rẹ́ lómi wọ́n ní ó kàn gbóògùn jẹ, ẹlòmíín bẹ wọ́n lé lọ bẹ́ sódò, ẹlòmíín bẹ wọ́n lé ní ó pokùnso, bóyá ó jẹ nìkan gbèsè ni bóyá nǹkan kò sẹ́ni tí ò ní tí ń ba lọ́kàn jẹ́. Àwọn atẹ́wọ̀n gẹ́gẹ́ bí celebrity tẹ́rí tí wọ́n rẹ́rìn tí wọ́n ń pa yín lẹ́rìn yẹn, òun kálukú náà ní tí nọ́ọ̀sì lábẹ́ aṣọ. Ṣùgbọ́n ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Aminu Gideon kò ní bàjẹ́ fún sà, ẹ ṣé bá ń ṣí àrẹ. Kò sẹ́ni tí ò ní tí nọ́ọ̀sì lábẹ́ aṣọ. Ìṣòro kí ìṣòro tó lè wù kí wọ́n máa dojúkọ kì í ṣe pé ìrònú òun ló lè yanjú ìṣòro rẹ. Bóyá àwọn wojú Ọlọ́run fún ọkọ ni, bóyá àwọn wojú Ọlọ́run fún ọmọ ni, bóyá àwọn wojú Ọlọ́run fún iṣẹ́ ni, bóyá ìgbéga ni wọ́n wá ń biṣẹ́ ni, bóyá anything tó bá ti lè wù kó tiẹ̀ máa bọ́ lọ́kàn jẹ́ tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run tí wàá ṣe fún ọ. Ìyẹn ẹ ṣe Mr. Gideon, you didn't understand Yorùbá. I'm just trying to explain to people that thinking always it cannot solve the person problem. You have to put everything into God's hand. You have to keep on praying. It's not that maybe anything that is bothering your mind now, you starting thinking. There's nobody in this life that didn't have something that is asking from God. But when God has never granted your prayer, you don't need to be sad or be thinking, because thinking cannot solve your problem. Okay, you be Hausa, Sanno de Aiki. I didn't hear Hausa. I did. Thank you. God bless you. God bless you. I will just be trying to be. I think you understand little English. You know this platform is Ẹ̀yà Yorùbá TV, but we'll be mixing it together. So teba kì í ṣe wípé bẹ́ẹ̀ ká máa ronú. Okay, do you understand Yorùbá abi? You understand English? So that I will be translated as little as I understand. So teba ẹ má jẹ́ a máa ronú. Don't let us to be thinking. No matter what we are facing, gbogbo ntele wù ká máa dojúkọ. Gbogbo ntele wù ká máa dojúkọ. No matter what you are facing in life, maybe you are looking for a child, or you are praying that God should give you a good husband or wife, or you are seeking for a good job or a promotion from your work. You don't need to be thinking. You just need to be praying. There was a program kan wà. I will be translating in English. There was a program where there is a program, this is not day before yesterday, where that prankster, comedian, what is his name? I don't forget his name. He do a concert, and they raised more than 20,000 naira for a lady. Yes, they raised 20 million naira for that lady, and one person said he will send that woman to abroad. So the méjì a máa ronú. Kò sígbà tí oore ò lè dé báyàn, because méjì lọ́lọ́run dáyàn. Bó ṣe dọ́kùnrin ló dóbìnrin, bó ṣe dọ́mọdé ló dọ́gbàlagbà, bó ṣe dá ọ̀sán ló dá òru, bó ṣe dá ìdùnnú bẹ́ẹ̀ ló dá ẹkún. God created two things. God created man, He created woman, He created morning, He created afternoon, He created daylight and the night. He created happiness and sadness.
There will be a time you will be happy, and there will be another time that you will feel sad. But when you are feeling sad, you don't need to be thinking, because thinking always will add a problem to your head. Tẹ́yàn bá ti ń ronú lẹ́mẹ̀wá pé wọ́n lọ́n ṣé mi ló ṣe lé fún kí ló dé mò ń bèèrè lọ́rọ̀ òdì àti ìṣèkà báyìí fún mi, èèyàn ó tún máa dá sí wàhálà sí àgọ́ ara èèyàn ni. If you see something that is not making you happy, just raise your hand to God. You may be a Christian, you may be a Muslim, you may be a traditionalist. Just put your hand like this and beg God that, God, I'm asking for this, please do it for me. Ẹ jẹ́ ara wọ́n ra ṣe ká bẹ̀ lọ́wọ́n ọba kọ́ lọ́wọ́ ọba kó ṣe fún wa. So ti yé ká bẹ̀ lọ́wọ́n ọba pé Ọlọ́run in tí ń bà mí lọ́kàn jẹ́ bá ń sọ́ dídùn náà. Because in tí ó gbẹ̀yìn àwọ̀ ẹ̀dá oníkú, in tí ó gbẹ̀yìn àárọ̀ òun lọ̀sán, in tí ó wá gbẹ̀yìn ọ̀sán òun ní alẹ́. So ti yé so that tí o bá wà nínú condition kan tó wà nínú tí ń bà ọlọ́kàn jẹ́, má rò pé bóyá ìyẹn ni ó jẹ́ òpin ayé rẹ̀. That is not end of life. God can change your life anytime. It will just look like a dream. If God come into your life now, maybe you have been suffering for a long time. If God come to your life, everything will just be like a dream. Your life will just change for better. But when you have think and you have committed suicide or you have committed anything that is not good, you later be regret wherever you are. But when you are still alive, you can still do anything in life. Because people say when there is life, there is hope. Tó o bá lẹ́mìí, ìrètí ṣì ń bẹ. Tó o bá ti kú, when you are still breathing, you can still become a billionaire, trillionaire in life. But when you have injured yourself, killed yourself, or commit something that is not good, you later be regret. Ẹ jẹ́ ká kún fún mẹ́lọ́n. Let us be more prayerful. Gbogbo tá a bá ń dojúkọ láyé ẹ má jà rò pó pin ni. If you are seeing a sadness from your children, don't think that is the end of life. Just be advised them, pray for them. God can change them. So tí ìwọ tó bá rí ìbànújẹ́ lára ọmọ tó jẹ́ pé bó bá sọ fún wọn pé ṣe nǹkan báyìí, nǹkan mi lọ́mọ rẹ̀ ń ṣe ń bọ́ lójú jẹ́, má ronú. Ẹ jẹ́ á máa kún fún mẹ́lọ́n lórí àwọn ọmọ wa. Ẹ jẹ́ á máa gbàdúrà fún wọn lórí tá a bá ń fẹ́. Ọmọ náà ò yí padà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn yóò kàn ronú yá wọ́lọ́n òun bẹ̀ lọ́n fowó Ọlọ́run ò tí ì ṣe fún un. Wọ́n mọ̀ bóyá tó lọ́n bá ṣe fún ẹ ó ṣeé ṣe kó jẹ́ wípé wàá ti kú dànù. Many people will be thinking that will be saying, God, I'm begging you for money and you haven't given me. Don't you know that if God give you money, you may not be alive again? Look at Ayefele, a musician that have become the CEO of Ayefele's Fresh FM Nigeria. He have many radio TV in Nigeria now. Because people will be thinking that God is doing a bad thing. God didn't do a bad thing. Everything God do is perfect. The lady that I said, they raised 20 million naira for her. If God didn't do her like that, maybe her enemy will have killed her. But God do everything as they like. So that gbogbo tá a bá ń dojúkọ, ẹ má jẹ́ òkú yá aburú Ọlọ́run ṣe fún wa. Ọlọ́run ò ṣe aburú. Ẹ worú Yínká Ayéfẹ́lẹ́ tó ti di aláṣẹ àtolùdarí Ayéfẹ́lẹ́ tó yẹ pé ó ní Fresh FM káàkiri gbogbo Nàìjíríà yìí láwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Ẹ wá wo bọ́lọ̀ ṣe Ayéfẹ́lẹ́ nígbà náà. Bóyá tí Ọlọ́run ò bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kọ́ta rẹ̀ ti kú. Ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe olè fáwọn ẹ̀dá àbí tó bá ṣe nǹkan kan ìdàkejì á bìlì pé ibi lọ́lọ́run ṣe. Ọlọ́run èdè ṣe bí ire lọ́lọ́run bá ṣe. Ẹ wo lady tí mo sọ pé wọ́n rẹ́sì 20 million naira fún. Ṣebí lady yẹn lọ sí concert kan ni mo jẹ́ gbàgbó kọ̀ bọ́ kínní. Brain Jotter. Only ṣe kíní concert kan. Lady yẹn dẹ̀ kọ́kọ́ débi kíní concert wọ́n bá bèrè yọ lady yẹn pa kí ló wá ṣe kíní ìwà ni òun wá wòran ni 90,000 naira dẹ̀ fi gba ticket regular ló wà. Wọ́n dẹ̀ rí pé ńgbà tán ṣe concert yẹn lọ Brain Jotter bá ní òun fẹ́ sọ àwọn èèyàn kan di mílíọ̀nìyà lálẹ́ yìí o. Wọ́n bá máa èèyàn jáde. Brasagi wá fẹ́ mú èèyàn jáde. Brain Jotter kàn rántí ní Ọlọ́run kan sí níyẹn pé
lady kan tó kọ́kọ́ débi concert tó jẹ́ pé gbà tí wọn ò tí ì tó àwọn àga gan ó ti débẹ̀ bó ṣe ní à lady kan tó jẹ́ pé ń lo igi níbo ni lady yẹn wà òun fẹ́ rí lady yẹn wọ́n ṣe ní ó wà ní regular nìyẹn bí lady yẹn ṣe wá ní kí má fọ̀rọ̀ gùn wàhálà ẹni tó fún lady yẹn ní 4 million brain jọ̀dá gángan kọ́kọ́ fún lady yẹn ní 1 million naira àwọn ẹnìkan wá fún ní 10 million naira ẹnìkan tún lóun ó mú lọ sílùú òyìnbó àwọn kan tún ní nípa tó ṣe yẹn àwọn ó bá ṣèwádìí lórí bí ó ṣe gbádùn tó yẹ pé nǹkan tó yẹ pé ó lè wòsàn ni sotiye ẹ má jẹ́ àrònú para wa níta bá ń dojú kọ ẹ má jẹ́ àròpọ̀ kìn ayé ni ìrònú ò lè yanjú ìṣòro wa o bí kì í ṣe wípé ká máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ méjì lọ́lọ́run dá nǹkan ìgbẹ̀yìn ẹ̀dá oníkú ìgbẹ̀yìn àárọ̀ òun lọ̀sán ìgbẹ̀yìn ọ̀sán òun lálẹ́ sódà tó o bá wà nínú òpó kan tó o bá fẹ́ má rò pé bí ó ṣe máa lọ nìyẹn ìdàkejì padà bọ̀ wá bọ̀ bó bá wà nínú dùnú lónìí má rò pé bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ wàá máa rí ìbànújẹ́ díẹ̀díẹ̀ bọ́lọ́n ṣe dálé ayé ni o ò lè rí dùnú látàárọ̀ dálẹ́ láyé ìyàwó ò lè rí dùnú lára ọkọ dálẹ́ láyé ọkọ ò lè rí dùnú lára ìyàwó látàárọ̀ dálẹ́ àwọn ọmọ ò lè rí dùnú lára bàbá wọn látàárọ̀ dálẹ́ àwọn bàbá go ò lè rí dùnú lára àwọn ọmọ wọn dálẹ́ torí pé bọ́lọ́n ṣe ṣẹ̀dá ayé ni tó bá wà nínú ìṣòro kan má rò pé bóyá òpin ayé bóyá yà ń jẹ ọ bóyá òrò ń jẹjẹ bóyá òbẹ́gbẹ́ pé má rò pé òpin ayé ni níwọ̀n ìgbà tó o bá ti yọ̀lẹ́ tó sì bá tọ́mọ làkejì jẹ́ ní tí ò tó padà ń bọ̀ wá sẹ́kù ọlọ́ọ̀bá rẹ̀ yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ní kọ̀ọ̀kan wa tára ọ̀rọ̀ àṣetán bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ó ṣe fún wa àti jẹ́ wa àti mu àti náà àti lò àti gbọ́ bùkátà wọn lónìí jó bá nira dé ogun àjáde àìwọlé kò ní jẹ́ pin mi àti yín lágbára ọlọ́run ẹ ṣé pọ̀ tẹ́ ò kàn ní ẹ̀yà Yorùbá TV ojú tẹ́ fún wò wá ojú náà ò ní fọ́ gẹ́gẹ́ bá a ṣe ń sọ náà ni pé ìrònú rèé kò lè yanjú ìṣòro rẹ tí nǹkan kan bá ń bá ọ lọ́kàn jẹ́ má dá dúró sínú ilé kó wá máa ronú ní ẹnìkan tó jẹ́ pé o mọ̀ pé ẹni yìí rèé ó jẹ́ni tó mature ó jẹ́ni tó ní làákàyè torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ́ẹ̀ tó yẹ pé ọ lọ fi àṣírí rẹ hàn tí wàá ṣàlàyé tí ń ṣe fún ọ tó yẹ pé ó dẹ̀ tó máa tó àṣírí ẹ̀ síta ẹ wá ẹnìkan tó jẹ́ pé ẹ mọ̀ pé yes tẹ́ ẹ bá sọ fún pé kó advice kó gbà yín mọ̀ràn ó jẹun tó ní làákàyè tí ò ní tó àṣírí yín síta ẹ jẹ́ ká lẹ́nìkan ṣùgbọ́n tá a bá dá dúró nínú kọ̀rọ̀ yàrá tá a ronú ìyẹn ò sọ́ọ̀fù problem wa èrò kèrò oní ọmọ wọnú máìdì wa pé yá parẹ́ dànù lọ gbé nǹkan jẹ ilé ayé yìí ò da parẹ́ bóyá lọ bẹ́ sódò lágbára Ọlọ́run ìdí ayé kò ní mẹ́mẹ́ àti yín o àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi nǹkan ò ní ṣe wá o bẹ́ẹ̀ ṣé wọ́kàn nìyí ẹ máa bá wa share lógúnlógún ẹ máa share lọ́gbọ̀lọ́gbọ̀n ó dàbọ̀ o káyáṣẹ́ a máa rí àánú gbà o báyìí o bí a sì lè bó ó dàbọ̀.